Ẹ̀yin èèyàn lè wò lẹ ṣe dáadáa lẹ́wà, ṣàlàáfíà lẹ́wà, gbogbo lé ń kọ́. Ìyá gist ta fẹ́ mú wá fún yín, òun ni gist Kábíyèsí o àti Olori Ronke. Wọ́n ní wọ́n lọ church o. Wọ́n ní bí message ṣe wọ orí fóònù Kábíyèsí nìyẹn. Wọ́n ní Ronke bá ń sọ fún Kábíyèsí pé church làwọn wà wípé ṣó ti gbàgbé ni, wípé kí ló dé tó ń wo fóònù ẹ̀. Àbẹ́ẹ̀rí pé èyí tún lágbára. Wọ́n ní bínú ṣe bí Kábíyèsí nìyẹn. Wọ́n ní Kábíyèsí ò tiẹ̀ wá sọ nǹkan kan mọ́. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi tán. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọlá, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o fún àdúrótì yín. Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè lọ́lá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. And if you are new subscribers, you are welcome. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bá ṣe gbọ́ allegedly, wọ́n ní Kábíyèsí àti Olori Ronke, wọ́n ní wọ́n lọ sí church o. Wọ́n ní bí message ṣe wọ orí fóònù Kábíyèsí nìyẹn. Wọ́n ní Kábíyèsí dẹ̀ ń wo message. Wọ́n ní bí Olori Ronke ṣe sọ fún Kábíyèsí nìyẹn pé ṣé ó ti gbàgbé wípé church làwọn wà ní. Wọ́n ní Kábíyèsí ò wá sọ nǹkan kan. Wọ́n nígbà tán wá ń lọ, wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí rojọ́ nìyẹn, wípé Kábíyèsí á máa ṣe bí ìgbà tó yẹ pé àwọn ń jà táwọn bá dé ta, wípé inú Kábíyèsí ò kì í dùn sí àwọn táwọn bá jọ jáde. Wọ́n ní kò sí nǹkan tí Olori Ronke ò sọ tán. Wọ́n ní bínú ṣe bí Kábíyèsí nìyẹn pé what the hell, wípé kí ló fa gbogbo ẹjọ́ iná, wípé ṣé nítorí àwọn tẹ̀lé jáde ló fi ń rojọ́ báyìí. Kábíyèsí ní láti èní lọ, èèyàn kankan nù wọn ò tiẹ̀ ní láti tẹ̀lé àwọn jáde mọ́. Wọ́n ní bí Kábíyèsí ṣe délé, wọ́n ní Olori Ronke kò sí nǹkan tí Olori Ronke ò sọ tán, wípé gbogbo ayé ló máa mọ̀ pé inú Kábíyèsí ò dùn sóhun, gbogbo ayé ló máa mọ̀ pé Kábíyèsí ń bá òun jà, Kábíyèsí ní attitude, ó ń ṣẹnu pọ̀, kò wà friendly. Ẹ máa gbà wá kẹ̀. Wọ́n ní Kábíyèsí bọ́n ṣe bínú nìyẹn pé kí ló fa gbogbo èyí iná, kí ló fa gbogbo ẹjọ́ yìí iná, wípé ṣé nítorí àwọn ń bá wọn jáde ní gbogbo ranù yìí fi ń ṣẹlẹ̀, pé ṣé àwọn oníṣẹ́ táwọn máa ṣe ni, àwọn ọba alára ìlú làwọn, ṣé o mọrú mẹ́sẹ̀jì tó wọ, ṣé o fẹ́ máa control àwọn ni àbí kí ni. Ẹ̀yin èèyàn lé, bó ṣe rí nìyẹn o. Tó bá ní ká pé bó ṣe rí wá, bó ṣe ń rí nìyẹn o. Ẹ̀yin èèyàn lé, ṣé ẹ mọ̀ pé gbogbo ìgbà tí Queen Naomi fi wà ní palace, ṣé Queen Naomi lè ever sọ fún Kábíyèsí pé chọ́ọ̀chì ló wà, kí ló dé tó ń wo aago ẹ̀? Queen Naomi ò lè ever sọ bẹ́ẹ̀. Queen Naomi ò lè ever sọ bẹ́ẹ̀. Pé Olori Ronke, ẹ ṣáà má jẹ́ ń sọ̀rọ̀. Ṣùgbọ́n nǹkan tẹ́mi mọ̀ ni pé Kábíyèsí ba lórí ohun gbogbo ni o. Ọba dẹ̀ ni Kábíyèsí. Ibi tó bá ti wu Kábíyèsí ni Kábíyèsí ti lè wo fóònù wọn. Kábíyèsí ibi tó bá wù wọ́n náà ti lè wo fóònù wọn. Kábíyèsí ò bá máa wo fóònù wọn nínú chọ́ọ̀chì, kó jẹ́ pé wọ́n tún máa wo fóònù wọn níbòmíì, ibi tó bá wù wọ́n náà ti lè wo fóònù wọn. So Kábíyèsí dẹ̀ bínú gan pé kí ló dé, ṣé nítorí pé àwọn tẹ̀lé lọ jáde, wípé torí number one Tóbi ó sick, kò sí ní palace, Elizabeth ó lọ sí another outing, nǹkan tó fà á nìyẹn o. Wọ́n ló dẹ̀ force ara ẹ̀ tẹ̀lé Kábíyèsí ni. Wọ́n ní kì í ṣe pé Kábíyèsí fẹ́ mú jáde, wọ́n ní fúnra rẹ̀ ló volunteer, ló force ara ẹ̀ tẹ̀lé wọn. Kan tí mo fi like Olori Naomi ni, Olori Naomi ò ní sọ nǹkan kan, kò ní ever embarrass Kábíyèsí àbí kó máa sọ̀rọ̀ sí Kábíyèsí anyhow. Olori Naomi ò ní ṣe bẹ́ẹ̀, Queen Naomi ò ní ever ṣe bẹ́ẹ̀ láíláí. Bí Queen Naomi ṣe wà, wọ́n respect Kábíyèsí gan, wọ́n dẹ̀ appreciate Kábíyèsí gan. Òní máa sọ̀rọ̀ sí Kábíyèsí ní kí ló dé tó ń wo fóònù nínú church. Abẹ́ ti gbàgbé pé inú church lẹ́wà ni, kí ló ń wo fóònù? O lédélé kó tó máa wo fóònù ẹni. Ẹ̀yin èèyàn lé, no be small thing.
Olori Ronke nìsín ó ń control ni o, ó ń control anyhow ni. Ṣùgbọ́n tẹ́ bá ń control ẹ̀ lè control kábíyèsí tiwa o. Olori Ronke, tẹ́ bá ń control ẹ̀ lè control kábíyèsí tiwa. Kábíyèsí ní right láti wo fóònù wọn nígbà tó bá wù wọ́n o. So gist tá a gbọ́ níta ní ká wá sọ fún yín ẹ̀yin èèyàn. Wọ́n ní látìgbà tí kábíyèsí ti ní kán move kúrò nínú palace lára tí ń kan gbogbo wọn. Kábíyèsí ò ní kẹ́ move kúrò nínú palace. Kábíyèsí sọ pé kán move kúrò nínú palace torí àwọn fẹ́ peace. Àwọn fẹ́ ṣe ọba lórí àwọn ará ìlú, kì í ṣe lórí olórí. Pé àwọn ò ní fọkànbalẹ̀, àwọn ò ní sinmi. Àwọn nídìí ìyàwó àwọn àtọmọ àwọn padà nínú palace. Wọ́n ní nǹkan tó ń bí àwọn Sisi Aru nínú nìyẹn o, tó fi ń kanra mọ́ kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, Ọlọ́run á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ọwọ́ yín kò ní kan ìsàlẹ̀ àpò òkè òkè. Lọ́lá yín á máa lọ. Ẹ ṣé mo dúpẹ́ o. Èmi ọmọ yín ni o, Máṣọ́lá. Share this video, like and subscribe. God bless you all.